lọ́jọ́ 13 oṣù kejì ọdún 1976 ẹ gbọ́ mi dáadáa o ọjọ́ 13 oṣù kejì ọdún 1976 èèyàn the 13th of February 1976 ìṣẹ̀lẹ̀ kàyéfì tó mì gbogbo orílẹ̀-èdè títí máa ṣẹlẹ̀ o nígbà tí wọ́n gbé odidi gómìnà ológun ìpínlẹ̀ Kwara ọ̀gágun Taiwo Ibrahim tí wọ́n jí gbénú ilé ìjọba tí wọ́n sì lọ́ọ́ pa sójú ọ̀nà tí wọ́n gé orí ẹ̀ dànù. kí ìtàn yìí kó lè yé àwọn ọmọ àsìkò yìí ọdún 1940 ni wọ́n bí ọ̀gágun Taiwo Adétúnjì Ibrahim bó tilẹ̀ jẹ́ pé ìlú Òṣìṣì tó wà nípínlẹ̀ Niger àsìkò yìí ni wọ́n bí ọkùnrin náà sí ṣùgbọ́n ojúlówó ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ àsìkò yìí ni. ọdún 1961 ni ọ̀gágun Taiwo Adétúnjì Ibrahim ló darapọ̀ mọ́ iṣẹ́ ológun bẹ́ẹ̀ ló jẹ́ ọ̀gá fáwọn bíi ọ̀gágun Ibrahim Babangida ọ̀gágun Olúṣẹ́gun Ọbásanjọ́ ọ̀gágun Muhammadu Buhari ọ̀gágun Sani Abacha ọ̀gágun T.Y. Danjuma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bó tilẹ̀ jẹ́ pé ọmọ Yorùbá ni ọ̀gágun Taiwo Ibrahim ṣùgbọ́n nítorí pé ó gbọ́ èdè Haúsá dáadáa ó súnmọ́ àwọn alágbára ilẹ̀ Haúsá púpọ̀ ìdí èyí ló ṣe jẹ́ pé nígbà táwọn Haúsá fẹ́ ṣèdìtẹ̀gbàjọba oṣù kejì ọdún 1966 ètí wọ́n fẹ́ fi gbẹ̀san lára àwọn Ìgbò tó pa àwọn aṣáájú wọn bíi Tafawa Balewa Amadu Bello Sardauna Sokoto àtàwọn míì bẹ́ẹ̀ ọ̀gágun Taiwo Ibrahim náà kópa nínú ìdìtẹ̀gbàjọba tó lé ọ̀gágun Àgóyè Ìrọ̀sì ọmọ Ìgbò kúrò lórí àlééfà lọ́dún náà. òun àtàwọn sójà bíi Sani Abacha Murtala Muhammed Ibrahim Bako Muhammadu Buhari T.Y. Danjuma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n jọ kópa nínú ìdìtẹ̀gbàjọba ọdún 1966 náà èyí tó sọ ọ̀gágun Yakubu Gowon di olórí orílẹ̀-èdè yìí. lẹ́yìn ìdìtẹ̀gbàjọba oṣù kejì ọdún 1966 ọ̀gágun Taiwo Ibrahim àti ọ̀gágun Murtala Muhammed wọ́n súnmọ́ ara wọn púpọ̀ o bẹ́ẹ̀ ni ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ yìí ó pitú méje tí ọdẹ ń pa nínú igbó lásìkò tí Murtala Muhammed tó gbàjọba lọ́wọ́ Gowon lọ́dún 1975. lásìkò ogun abẹ́lé àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí ìyẹn ogun Biafra tó wáyé láàrin ọdún 1967 sọ́dún 1970 ipa ńlá ni ọ̀gágun Ibrahim Taiwo kó bẹ́ẹ̀ ló jẹ́ pé òun làwọn ọmọ Ìgbò náà kórìíra jù láyé wọn. bí ẹ bá tiẹ̀ dárúkọ Taiwo Ibrahim fáwọn ọmọ Ìgbò tó mọ ìtàn àwọn tó jẹ́ àgbà nù wọn èpè ńlá ni wọn yóò máa gbé iṣẹ́ lọ́nà ọ̀run kódà tí wọn yóò tún máa gbé àwọn ẹran àtọmẹ̀ ni wọn máa gbé wọn ṣépè. kí ló dé táwọn Ìgbò fi kórìíra ọ̀gágun Taiwo Ibrahim ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ yìí ohun tó jẹ́ kí ẹ kórìíra ẹ̀ jù láyé ní ìṣẹ̀lẹ̀ ọjọ́ keje oṣù kẹwàá ọdún 1967 lásìkò tí ogun Biafra tó gbóná bí ajere. ọjọ́ yìí làwọn ọmọ ogun Nàìjíríà náà ya wọ ìlú Àṣàbà tó wà nípínlẹ̀ Delta àsìkò yìí tí ó sì pa àwọn ọmọ Ìgbò tí kò dé ní 5,000 èyí táwọn ọmọdé obìnrin àti arúgbó wà nínú wọn láàrin ìṣẹ́jú péréte. ọ̀gágun Taiwo Ibrahim ni wọ́n fẹ̀sùn kàn pé ó wà nídìí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ń pè ní Àṣàbà Massacre tẹ́ bá ń tẹ̀lé tẹlifíṣàn Yorùbá Tòótọ́ àti ìwé ìròyìn Yorùbá Tòótọ́ àti gbé ìsàn yìí àti gbé jáde sẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ló jẹ́ káwọn ọmọ Ìgbò tó kórìíra ọ̀gágun Taiwo Ibrahim. ṣáò lọ́jọ́ 13 oṣù kejì ọdún 1976 tíṣẹ̀lẹ̀ tó gba ẹ̀mí ọ̀gágun Taiwo Ibrahim ṣẹlẹ̀ ìyẹn ọjọ́ tí ọ̀gágun Buba Dimka tó pa ọ̀gágun Murtala Muhammed tó jẹ́ olórí orílẹ̀-èdè láti dìtẹ̀gbàjọba ọjọ́ náà ni wọ́n tó pa ọ̀gágun Taiwo Ibrahim náà o. lásìkò tí à ń wí ọ̀gágun Taiwo Ibrahim òní gómìnà ológun ìpínlẹ̀ Kwara oṣù kejì ọdún 1975 ló di gómìnà ológun ìpínlẹ̀ náà. ṣùgbọ́n lọ́jọ́ tí wọ́n fẹ̀mí rẹ̀ ṣòfò ọ̀gágun kan tó ń jẹ́ Kefasken Gagara ni ló pa ọ̀gágun Obadiah Zagni ti iléeṣẹ́ ogun 26th Infantry Brigade láṣẹ láti lọ jí ọ̀gágun Taiwo Ibrahim gbé kí wọ́n sì pa á dànù. ọ̀sán gangan ọjọ́ 13 oṣù kejì ọdún 1976 ni wọ́n jí odidi gómìnà ológun ìpínlẹ̀ Kwara náà gbé tí wọ́n sì gbé lọ sí ìlú kan tí wọ́n ń pè ní Àǹbérí tó wà lójú ọ̀nà àjàṣẹ́ èpo sí ìlú Ọ̀fà àsìkò yìí. ibẹ̀ gan ni wọ́n máa pa ọmọ bíi ìlú Ògbómọ̀ṣọ́ yìí sí nípakúpa kódà àwọn kan sọ pé wọ́n gé orí ẹ̀ dànù lọ́jọ́ náà. ìṣẹ̀lẹ̀ yìí mì gbogbo orílẹ̀-èdè títí tí òkú akọni yìí tó sì ń ráre lójú ọ̀nà tí wọ́n pa á sí. lónìí ọmọ ọ̀gágun Taiwo Ibrahim kan tó kéré púpọ̀ nígbà náà ìyẹn ọ̀gágun Ahmed Taiwo ó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀gá ológun orílẹ̀-èdè báyìí. kódà àwọn náà jẹ́jọ́ lórí àwọn ọ̀dọ́ tó ń ṣèwọ́de ẹ̀sà tí wọ́n láwọn sójà pa nípakúpa sí agbègbè Lekki Toll Gate lógúnjọ́ oṣù kẹwàá ọdún 2020. bàbá sọ àwọn ipa tí ọ̀gágun Taiwo Ibrahim kó ipa kékeré kọ́ ló kó nínú ìdásílẹ̀ iléèwé gíga Ìlọrin ìyẹn University of Ìlọrin tó wà ní ìlú Ìlọrin nípínlẹ̀ Kwara àsìkò yìí tí wọ́n dá sílẹ̀ lóṣù kẹjọ ọdún 1975 ìyẹn lẹ́yìn oṣù kan tó ṣẹ̀ṣẹ̀ gbàjọba. bí ẹ bá dé ìlú Ìlọrin lénìí
òòdú àti gbajúmọ̀ ní ojú ọ̀nà Taiwo Ibrahim. Bẹ́ẹ̀ ni tẹ́ bá dé ìlú Kano àti Kaduna náà, ọ̀pọ̀ àwọn ojú ọ̀nà ni wọ́n forúkọ bàbá yìí sọ Taiwo Ibrahim Road. Ọkùnrin tó ń fi orúkọ ẹ̀ sọ Taiwo Ibrahim Road ìlà gbé ìṣẹ̀lẹ̀ jáde àti bí wọ́n ṣe pa á. Abala yìí ó jẹ́ abala tó wúlò púpọ̀ fún àwọn ọmọ wa, pàápàá àwọn akẹ́kọ̀ọ́ tó ń kẹ́kọ̀ọ́ nípa àtàn àtàwọn tí ò kẹ́kọ̀ọ́ nípa àtàn. Ṣé mọ̀ pé àwọn àgbà ní bọ́mọdé ò bá bá àrọ́bá àbá ìtàn, bọ́mọdé ò bá tàn yóò bá àrọ́bá, àrọ́bá sì rèé ohun bàbá àtàn. Bàbá sì tó mọbi tá a ti ń bọ̀, a lè mọbi tá a dé o, a sì lè mọbi tá a ń lọ. Fún ìdí èyí, ẹ jẹ́ káwọn tí kò tíì mọ̀ kó máa wo tẹlifíṣàn Yorùbá Tòótọ́, pàápàá abala àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì tó ṣẹlẹ̀ sẹ́yìn lórílẹ̀‐èdè yìí, èyí tá à ń gbé jáde ní gbogbo ọjọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ sátidé ọ̀sọ̀ọ̀sẹ̀. Ẹ má ṣe gbàgbé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tá à ń gbé jáde ni ló ti jáde sẹ́yìn nínú ìwé ìròyìn Yorùbá Tòótọ́ tó ń jáde káàkiri Nàìjíríà ní gbogbo ọjọ́ ajé ìyẹn ọjọ́ Monday. Tẹ̀yin bá ní ìbéèrè, ẹ fẹ́ ṣe kóríyá, ẹ fẹ́ polówó ọjà, nọ́mbà fóònù tẹ́ pè sí rẹ̀ 080 52 00 9427. Yorùbá Tòótọ́, agbẹnusọ ọmọ káàárọ̀ oòjíire.